gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbọ́ ohun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣe ọjọ́ Thursday October 2 ọdún 2025 tá wà nú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà ṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyànmọ́. Mojúbà ọkùnrin, mojúbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ àkáǹtì wa, backup page wa, ẹ dákun ẹ dábọ̀ ẹ lọ bá wa follow rẹ̀ lórí Facebook. Backup page wa ní Facebook, ìṣẹ̀dá backup page. Ẹ̀yin tẹ́ bá ń lo Facebook, tẹ́ wà ní TikTok ní, ẹ bá wa lọ Facebook báyìí kí ẹ lọ bá wa follow ìṣẹ̀dá backup page. Péèjì tuntun wa nìyẹn. Ẹ dákun ẹ dábọ̀ ẹ fi èyí dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ní ara wa. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fọ́pọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe kí ẹ lè pẹ̀ láwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanran yan Aries tàbí láàrin March 21 sí April 20. Ọjọ́ tòní ọjọ́ oríire gbà ló jẹ́ fún yín o. Gbogbo nǹkan pátá ló máa favour yín púpọ̀ púpọ̀. Kì í ṣe torí ìgboyà tẹ́ní o, àbí torí determination, àbí torí bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ sí rárá o. Lénìí lọ́ọ̀kì yín ló máa shine lórí ohunkóhun tó ṣe pé ẹ máa rírí gbámú dáadáa. Gbogbo nǹkan máa lọ bó ti yẹ kó lọ fún yín. Ó sì jẹ́ pé lénìí ó dára kí ẹ báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, kí ẹ rí dájú pé ẹ fi ìgboyà ṣe ohunkóhun, kí ẹ sì enjoy ara yín dáadáa lénìí, kí ẹ gbafẹ́. Ṣùgbọ́n o ẹ gbọ́dọ̀ ní pé ẹ fẹ́ bẹ̀rẹ̀ nǹkan tuntun kan, àbẹ́ fẹ́ gbé nǹkan tó ṣe kókó kan ṣe láàrin aago 4 ìrọ̀lẹ́ sí aago 6 ìrọ̀lẹ́ lára o. Látàrí ń pàkókò yẹn jákòókò tí ó dára rárá fún yín láti fi gbé nǹkan tó ṣe kókó ṣe. Kọ́lọ̀ green wá jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20. Ìyípo padà ọ̀tun ó ṣeéṣe kó wáyé nínú ìgbésí ayé yín lọ́jọ́ tòní. Ẹ máa ṣàṣeyọrí lọ́jọ́ tòní pẹ̀lú ọpọlọ pípé yín àti tẹpámọ́ṣẹ́ tẹpámọ́ṣẹ́. Lọ́jọ́ tòní dára púpọ̀ kẹ́ fi pílánù fún ìdàgbàsókè ìgbésí ayé yín, pàápàá kẹ́ fi pílánù future yín dáadáa. Gbogbo nǹkan kíkan tí ẹ bá pílánù lọ́jọ́ tòní á padà rí bí ẹ ti ṣe ń fẹ́. Ẹ rí dájú pé ẹ tẹpámọ́ṣẹ́ kẹ́ lè ṣàṣeyọrí lórí ohunkóhun tí ẹ bá dáwọ́lé. Lénìí kẹ́ wà positive, kẹ́ ṣe nǹkan yín létò ètò, kẹ́ sì rí dájú pé ẹ fi ọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun pẹ̀lú. Aago 2 ní ọ̀sán sí aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ red sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21. Ọjọ́ tòní ara yín máa yágá púpọ̀, inú yín á sì dùn rẹpẹtẹ pẹ̀lú, tó sì jẹ́ pé mood yín máa dára púpọ̀, tó ṣe pé gbogbo àwọn tó gbà yín ká pátá ló máa mọ̀ pé ẹni ń dunnú ẹni ń yọ̀. Ọjọ́ tòní ẹ rí dájú pé ẹ mójútó gbogbo nǹkan tó dàbí iṣẹ́ tẹ́ fẹ́ mójútó pátápátá, kẹ́ ṣe wọ́n láṣeyọrí. Ẹ gbájúmọ́ṣẹ́ lákòókò tó tọ́ àtàkókò tó yẹ, kẹ́ lè rere gbámú. Lénìí kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, àwọn àṣírí yín, àwọn pílánì yín kẹ́ wá pamọ́ láṣìírí. Aago 4 kù ìṣẹ́jú 15 lọ́sàn sí aago 5 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ purple sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22. Ó ṣeéṣe kẹ́kọ̀ọ́ déédéé rí pé bóyá nǹkan kan fẹ́ da pílánì yín rú lọ́jọ́ tòní. Bóyá àwọn kan tí ẹ ti wò pé tẹ́ ti pílánì pé tó bá dìgbà báyìí máa ṣe nǹkan báyìí, nǹkan kan lè fẹ́ disrupt ẹ̀ bákan, tàbí kó ṣe é pé bóyá ẹ máa nílò láti ṣe àtúnṣe àbí àtúntò lórí nǹkan tẹ́ ti pílánì lọ́jọ́ tòní tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ má jẹ́ kí eléyìí kó ṣàkóbá fún ara yíyá gágá yín rárá o. Ẹ rí dájú pé ẹ fẹ̀lẹ̀ ṣe, kí ẹ gbà bí èní ti ṣe rí, kí ẹ nígbàgbọ́ pé gbogbo nǹkan máa padà rí bí ẹ ṣe ń fẹ́ kí ilẹ̀ tó ṣú. Lénìí kò dára púpọ̀ kẹ́ ní pé nǹkan kékeré ó wá mú kọkàn yín pòrúurú rárá o. Kẹ́ tẹpámọ́ṣẹ́ lénìí dára, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ ní ìrẹ̀lẹ̀, kí ẹ sì rí dájú pé ẹ wà determine. Aago 10 láàárọ̀ sí aago 11 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná riri Leo tí a bí láàrin July 23 sí August 22. Ó ṣeéṣe kára fẹ́ máa kan yín bákan bákan, tàbí kí inú yín fẹ́ máa ru díẹ̀. Ó sì ṣeéṣe kó ṣe pé bóyá ọ̀rọ̀ owó ló máa fà, bóyá ọ̀tá yín ti pàdánù owó kan, ó sì jẹ́ pé bóyá ìgbésẹ̀ kan tẹ́ gbé láì ronú jinlẹ̀ dáadáa ló fi eléyìí. Ní gbogbo ọ̀nà ẹ rí dájú pé ẹ jìnnà sí ànáàná àpá pátápátá. Ẹ rí dájú pé ẹ fẹ̀lẹ̀ ṣe, pàápàá tẹ́ bá ní nǹkan kan tẹ́ fẹ́ ṣe, kẹ́ bọ́jẹ̀tì gbogbo rẹ̀ dáadáa kí ó lè rí bí ẹ ṣe ń fẹ́, kó má bàa sí pé bóyá ẹ fowó ṣòfò lórí nǹkan àbẹ́ náwó kan lórí nǹkan kan tí kò tẹ́yín lọ́rùn. Ọjọ́ tòní kò dára rárá kí ẹ kánjú ju bó ṣe yẹ lọ lórí ohunkóhun. Ẹ wà smart, ẹ gbájúmọ́ ohun tó ṣe kókó fún yín láti gbájúmọ́ lákòókò tó tọ́ àtàkókò tó yẹ. Ẹ gbọ́dọ̀ ṣèlérí ohun tẹ́lẹ̀ ń ṣe fẹ́nikẹ́ni. Bẹ́ẹ̀ sì ni kẹ́ rí dájú pé ẹ kanra mẹ́nikẹ́ni lénìí pẹ̀lú. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí.
aago 12 kọjá ìṣẹ́jú 10 lọ́sàn-án sí aago 1 kọjá ìṣẹ́jú 10 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23 ó ṣeéṣe lọ́jọ́ tòní kó dàbí ìgbà pé kọ́lọ́run ti bọlá fún yín, kówó ti dé, kọ́lá ti dé, kọ́rọ̀ ti dé, gbogbo nǹkan pátá lẹ máa fẹ́ jẹ́ kí ó tó yín lọ́wọ́ lọ́jọ́ tòní látàrí alákìtiyan ẹ̀dá tọ́lọ́run bá dá yín lọ́jọ́ tòní. ẹ bẹ̀rẹ̀ sí plan lórí bí gbogbo nǹkan wọ̀nyí ṣe fẹ́ bọ́ sí fún yín o, ẹ bẹ̀rẹ̀ sí iṣẹ́ lé lórí, ẹ ṣakitiyan láti rí dájú pé gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń fẹ́ yìí orí bí ẹ ti ṣe ń fẹ́ lọ́jọ́ tòní. kẹ́ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè rere gbámú, ẹ wà positive, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, àwọn plan yín pátá kẹ́ pamọ́ láṣìírí kó lè rí bí ẹ ṣe ń fẹ́ o. purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 5 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 6 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ má rí mi fín Libra tàbí láàrin September 24 sí October 23 ọjọ́ tòní inú yín máa dùn, ara yín máa yá gágá púpọ̀, ó sì jẹ́ pé gbogbo àwọn èèyàn tó rọ́gbà yín ká pátá ló máa mọ̀ pé inú ẹni yìí ń dùn. gbogbo nǹkan kíkan tẹ́ bá sì ń ṣe pátá ìtìdúró tayọ̀ báyìí lẹ máa fi ṣe lénìí. kò dára kẹ́ wá tàṣe jù bóńkóhun o, ṣùgbọ́n ẹ rí dájú pé ṣàwọn kan tá túbọ̀ mú kí inú yín dùn káyọ̀ yín kún. ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí kí ẹ fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun. aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ deep blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22 ọ̀pọ̀ yín ó ṣeéṣe kó dàbí ìgbà pé ẹ̀ ń ronú ẹ̀ sì ríro, bí ìgbà pé ẹ̀ tiẹ̀ mọ̀ nǹkan tẹ́ fẹ́ rò, wọ́n dàbí ìgbà pé látijọ́ mẹ́ta ọkàn yín ti gbalẹ̀ fún oríṣiríṣi issue lọ́tùn lósì tó jọmọ́ bóyá ìbáṣepọ̀ yín àtàwọn kan àbí ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín. lọ́jọ́ tòní ẹ rí dájú pé ẹ mọ̀yàn dáadáa ṣáájú kí ẹ tó finú tán wọn rárá o, ẹ má dédé finú tán yàn rárá. ẹ gba táìmù yín láti fi ronú jinlẹ̀ dáadáa ṣáájú kẹ́ tó gbé ìgbésẹ̀ èyíkéyìí. ìyẹn ò wà ní pé bóyá kẹ́ má báwọn èèyàn ṣe o, ìyẹn ò ní kẹ́ gá góńgó lẹ́yìn nìkan, ẹ kàn rí dájú pé ẹ tún àárín yẹn ṣe ni, ẹ má finú tán yàn jù, ẹ má gbára lé yàn jù. ìfọ̀rọ̀wérọ̀ láàrin ẹ̀yin àti ènìyàn kan tó súnmọ́ yín lọ́jọ́ tòní tún lè jẹ́ kọ́kàn yín tún clear díẹ̀. ẹ mọ́kàn ara yín balẹ̀ kí ẹ gbàlàáfíà láàyè kí ẹ sì fi ìgboyà ṣohunkóhun lénìí pẹ̀lú. aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ìgboyà yín máa lékèǹkà púpọ̀ lọ́jọ́ tòní o. látijọ́ mẹ́ta lẹ ti ń ṣakitiyan láti rí dájú pé gbogbo nǹkan tí ẹ̀ ń ṣe ó ń rí bí ẹ ti ṣe ń fẹ́, ṣùgbọ́n lọ́jọ́ tòní ẹ máa rí ṣe dáadáa púpọ̀ gbogbo tẹ́ ẹ̀ ń fẹ́ yín á rí bí ẹ ṣe ń fẹ́, tó sì jẹ́ pé ó ṣeé ṣe kí àwọn èèyàn tún compliment yín kí wọ́n gbóríyìn fún yín fún ṣe takuntakun tẹ́ ẹ̀ ń ṣe. ẹ lo àkókò àti ìgbọ́jọ́ tòní láti rí dájú pé gbogbo nǹkan tó bá dàbí issue láàrin ẹ̀yin àti ènìyàn àbí nǹkan tó bá dàbí project kan tẹ́ ti ń ṣe látijọ́ mẹ́ta kẹ́ ṣe gbogbo ẹ̀ láṣeyanjú, kó má sí wàhálà mọ́ lórí iṣẹ́, kó sì má sí issue láàrin ẹ̀yin àti ẹnikẹ́ni. lọ́jọ́ tòní ẹ máa lè mójútó gbogbo ẹ̀ lọ́wọ́ ìrọ̀rùn tí ó sì ní bá nira dé rárá. ẹ ní ìrètí pé gbogbo nǹkan ti dáa, ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, ẹ wà positive. aago 3 kọjá 30 ìṣẹ́jú lọ́sàn-án sí aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ yellow sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19 ó ṣeéṣe kí ẹ gbọ́ ìròyìn ayọ̀ kan látọ̀dọ̀ ènìyàn tó súnmọ́ yín pẹ́kípẹ́kí kan tí ẹ sì máa bí kí ẹ tún fẹ́ dunnú, kí ẹ tún fẹ́ yọ̀, kí ẹ fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba fún àṣeyọrí. lọ́jọ́ tòní ẹ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ rí dájú pé ẹ ṣàdúró tì fáwọn alásùnmọ́ yín. white jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 3 kù ìṣẹ́jú 15 sí aago 4 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbìínú Aquarius tàbí láàrin January 20 sí February 19 akitiyan tí ẹ máa ń ṣe láti ṣe nǹkan létòlétò organizational ability yín lọ́jọ́ tòní ó ṣeéṣe kí àwọn èèyàn tún dá mọ̀ sí dáadáa, kọ́dà yín mọ̀ sí pẹ̀lú rẹ̀ pẹ́ nìyí ẹni máa ń fètò sí nǹkan púpọ̀. lọ́jọ́ tòní ìgboyà máa wà fún yín dáadáa láti rí dájú pé gbogbo ohun tẹ́ ń lé pátá ó rí bí ẹ ti ṣe ń fẹ́. pẹ̀lú àwọn rere tó rògbà yín ká yìí á rọrùn fún yín láti wá solution sáwọn problem tẹ́ bá ní lákòókò yìí. ẹ ní ìrẹ̀lẹ̀, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ ṣàwọn kan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún. aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ purple sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 20 sí March 20 ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ fún yín o. gbogbo ohun tẹ́ bá dáwọ́lé pátá báyìí ló máa rí bí ẹ ṣe ń fẹ́. ẹ tẹpá mọ́ṣẹ́ lè ní dára òkè ẹ ní ìrẹ̀lẹ̀, kẹ́ ṣe nǹkan yín létò ètò, kẹ́ sì fọgbọ́n àtòyé tó lọ fún yín ṣe ohunkóhun. bẹ́ẹ̀ sì lẹ́lẹ́ fọjọ́ tòní plan nǹkan tuntun gbogbo tẹ́ bá plan lénìí á padà rí bí ẹ ti ṣe ń fẹ́ lọ́jọ́ iwájú o. dark green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jẹ́ àkókò
èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.